fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ mo tẹ̀ ti gbàgbé kí n sọ fún yín gan ibi tá a ti iṣẹ́ ìyẹn àwọn yẹn sọ pé àwọn ti dráìvà. Wọ́n ní sọ fún yín kẹ́ bá àwọn wá dráìvà o. Wọ́n wá dráìvà. Ṣé wàá jẹ́ pé ṣé mi wá ó ṣe jẹ́ pọ́dọ̀ tèmi ní gbogbo yín máa ń wá báyìí dán? Ṣé mo máa ń káwọn ọmọ rìn káàkiri ni àbí kí ni ìtumọ̀ eléyìí? Àbí mo láwọn fọ́ọ̀mù tí mo máa ń fìlì sílé pé ìwọ tó bá fẹ́ drive wá bí, ìwọ tó fẹ́ ṣe security wá bí, ìwọ tó fẹ́ ṣe kan wá bí. Irọ́ gbogbo àwọn àbúrò yín láyé street tó máa ń ṣeré gbèrègbè yẹn náà ní kẹ́ẹ̀kan job opportunity fún wọn náà ni. Mo láwọn àbúrò tó pọ̀ ládùúgbò tó ń ṣeré dèrèdè káàkiri. Bẹ́ẹ̀ni. Ìwọ dẹ̀ ju mi lọ. Rárá o àṣìbá burú ilé mi náà. Ara burú mi ló jẹ́. Èmi ò kàn ṣeré dèrèdè ni. Ò ń ṣe ó yá dárúkọ ẹni tó ń ṣeré dèrèdè nínú àwọn àbúrò mi. Orí ẹ̀ ò pè rárá gbogbo ọ̀rọ̀ lẹ́ máa sọ di nǹkan míì. Àwọn àbúrò mi ń ṣeré dèrèdè. Ẹ tètè máa ń káùntọ̀ ọ̀rọ̀ tí nǹkan míì ti ń jà. Ẹ̀yin náà máa caution ọ̀rọ̀ tẹ́ bá ń sọ. That is it, ẹ máa caution. Ta lẹ béèrè. Bọ̀dá Sàámú ẹ ká sọ sá. Ẹ jọ̀ọ́ mo nílò ìrànlọ́wọ́ yín ni personally mo wáṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ ní opportunity tẹ́ bá lè bá mi rí ẹ jọ̀ọ́ èmi personally ni o. O nílò iṣẹ́. Ṣé mo ní complain? O nílò iṣẹ́. Ok, kò sí wàhálà. Ṣé o mọ tọ́lẹ̀tì fọ̀? Tọ́lẹ̀tì bíi ti báwo lẹ ṣe máa ní kí graduate fọ tọ́lẹ̀tì? Jọ́nà ìwọ nìkan báwo ṣèbájọ́ wá bíbá ẹni bọ̀dá Sàámú ẹjọ́ torí Ọlọ́run èmi náà nílò iṣẹ́ ẹ jọ̀ọ́ personally I need it ẹ jọ̀ọ́. Èmi ò ní iṣẹ́ kankan báyìí lọ́wọ́ lóòótọ́ ẹ nígbàgbọ́ nínú mi ni and situation country kẹ́dẹ̀rì kò ó ní bó ṣe jẹ́ lásìkò yìí so ti yẹ yín sìn ẹni sùúrù èwo ló mọ̀ drive nínú yín. Mo lè drive dáadáa perfectly sir. Ìwọ ńkọ́? Èmi náà lè drive sir. Perfectly o mọ̀ drive ó ti dáa ń gbọ́ alpha driver mélòó lẹ nídìí ibi tí ẹ ti nídìí iléeṣẹ́ yín yẹn. Ẹyọ kan la ṣe ní ìfọ̀ náà. Ìyẹn iléeṣẹ́ yín ńlá yẹn ńlá gbàǹgbà yẹn tó ń fún ẹ ládùúró owó yẹn driver gan-an ebè ńlá ló máa gbà àbí bẹ́ẹ̀ kọ́. Wọ́n ti bọ́ sáyé. Àwọn eléyìí ò dẹ̀ lazy wá má bínú ìwọ tó kúrú yẹn òun ga ẹsẹ̀ tí a lè tètè wọ́ tọ́tù ó yá ìwọ wá máa tẹ̀lé wọn lọ gba nọ́mbà ẹ̀kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa ríra yín. driver kẹ Ọlọ́run má jẹ́. Nílé iṣẹ́ tó ti ṣiṣẹ́ tó ò mọbi tó jẹ́ ṣé ọmọ yẹn tán fún driver lóṣù ṣá Ọlọ́run má jẹ́ ó dáa Ọlọ́run mọ́ṣọ́ alpha ìwọ ńkọ́. Ẹ wo mi ò lè drive o mi ò lè drive rárá Ọlọ́run má jẹ́ ń yà padà sẹ́yìn láyé mi a máa drive. Ọlọ́run má jẹ́ kí ìwọ náà rà padà sẹ́yìn irú gbéraga wo ló wà lára ẹ̀yìn ọmọ yìí ó yá ẹ kúrò bí ẹ máa lọ. Ẹ kúrò bí mo ṣe wò yìí àbò orin tó bá mi. Ìjọ wo lẹ dà yóò sinmi ogun nù lé mi báyìí lọ́nà. Arábìnrin kí ló ṣẹlẹ̀? Ẹ dákun ẹ ṣàánú mi o bàbá ọkọ mi bẹ́ẹ̀ bá fún mi 100 naira odindi oṣù kan ní ìfín náà tí n sì gbádùn dáadáa. Ẹgbẹ́ ní oṣù sọ́ńdàre ẹ wo bọ̀dá Sàámú ẹ má dá wọn lóhùn o bó ṣe máa ń dọ́gbọ́n gba owó lọ́wọ́ èèyàn nìyẹn tó máa ṣe wà pé àwọn ń tọrọ bára o wọ́n náà ń ta owó yẹn ni wọ́n ń ta fáwọn tó ń lò ní o. Gbẹnu sọ́hùn ní kí ni ẹ̀yin olójú mood ẹ lára ẹ mú sàn rárá ìwò tí wọ́n ń wo wú báyìí ṣé wọ́n rí bí pé ẹni tó fẹ́ gba owó tó fẹ́ lọ máa tà káàkiri abẹ tó fẹ́ ṣe nǹkan bí tó bá lójú inú wa ti mọ̀ pé mood wà lára arábìnrin emotion dẹ̀ wà lára ẹ̀ ẹni tó lè rí báyìí tó ń béèrè owó ìyá jẹ́ nì ó ní 100 naira fóṣù kan. 100 naira ló máa ná fóṣù kan. Filẹ̀ ó mọ̀ bóyá máa manage ayé rẹ̀ ìwọ tó dẹ̀ wà òkè tó yẹ kó máa ṣoore arábìnrin kò pọ̀ lọ́wọ́ mi o mo manage ní àwọn èèyàn dẹ̀ mọ̀ mi àbẹ̀bí ò pa mí 1-2 rè 100 ló máa ná fódìdí oṣù kan 1-2 ni mo fún ẹ gbà odidi ọdún kan rè. Ẹ ṣé o bàbá ọkọ mi yóò dáa fún yín o. Àmín. President America ẹ̀ẹ́dì. Mo ti ṣe owó fún wúmà yìí. Ti London ẹ̀ẹ́dì. Láìsí inú ọmọ ọkùnrin. Ṣé ẹ wá mọ Kuwait gangan ẹ̀ẹ́dì president o. Ṣé dádì mi ló ní gold ni. Kẹ́ ẹ tó dijú kẹ́ ẹ tó là lè bá di president Medina. Láì mọ̀ wọ́n kí ó ti yé mi kẹ́ ẹ tó ṣe ẹ rọra máa lọ ẹ pẹ̀lẹ́ ẹ jọ ṣáà lè fún mi nígbà lẹ́ẹ̀kan ìjọ.
kò sí nǹkan kan kò sí. ṣé kí n mú ìtọ́ bá wọ̀ mí. ẹmu ìtọ́ bá abọ́kọ mi ẹmu ìtọ́ bá fẹ́ kò sí nǹkan kan. mo ti mú kan. kò sí nǹkan kan. mo ti mú kan. ẹ ṣe. bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́ o ẹ rọra o ọlọ́run bá yín ṣe o ìbàjẹ́ òní ìbàjẹ́ ẹ kúrò bí wọn lórí burúkú ìyàrá ìyà tó jù yín lọ ló ń kiri ìgbàlẹ̀ yẹn ó nọ́mẹ̀ kò nọ́mẹ̀ owó kan ló ti dáwọ́ ẹ̀yàn wọn wèrè wọn ní kó máa dráìfù olówó òníra padà sẹ́yìn opportunity táwọn èèyàn wá tí wọn ò rí tó ń dàbò káàkiri wọ́n fẹ́ fún yín ní dráìfà lódìdí iléeṣẹ́ yìí ibi tó ti ń ṣe goldberg ẹ mọ̀ ní táwọn máa fún yín bí àṣẹ dráìfà ẹlẹ́fẹ̀ẹ́ tí yín bá yín èèyàn ọmọ rádaràda yìí kí ló ṣe. kò sí nǹkan kan sọ. ṣé ìgbàlẹ̀ là ń sá fún. èmi kẹ mo kàn ní kí n tẹ ní mo ti fẹ́ máa lọ bí tí mo lọ. Sammu bàbá o bàbá o ẹ ṣé o bàbá ẹ ṣé olúwa ẹ ṣé o bàbá o àwa dúpẹ́ bàbá. wáì èwo ni bàbá gan ṣé bẹ́ẹ̀ nígbà Sammu akọ wa lórin tí wọn bá wá mọ́ ẹ jẹ́ ká mọ̀ náà. ó má tiẹ̀ dá wọn olóhùn jàre ta ló wà níbà yìí tí ò mọ orin bàbá ta dẹ̀ ń pa bàbá látẹ̀kan. ṣebí youth ni gbogbo wa ẹ jẹ́ a máa ní sùúrù náà. tá a bá tiẹ̀ rí bro Sam at least àwọn orin kan wà tá a tiẹ̀ lè máa fi jíjà ara wa tó máa fi dé. àwọn náà dẹ̀ lọ dé. ṣé kí n padà lọ tẹ́ ẹ bá bọ̀ fẹ́ fẹ́ jíjà ara yìí ṣé ẹ ti lórí tẹ́ fẹ́ kọjá. ṣé ẹ wà ókè ẹ pẹ̀lẹ́ jàre mo pẹ́ díẹ̀ ní níbi tí mo wà mo dẹ̀ ń padà síbẹ̀ ní ìsinsìn gbogbo tí mo ní ń bí kò jù ìṣẹ́jú mẹ́wàá lọ má sáré kọ́ yín kíákíá má dictate fún yín ni kẹ́ẹ̀dẹ̀ sáré kọ́ lẹ̀ ìtó bá dé làákàyè nù yín òní kó tètè pick kó dẹ̀ kọ́ àwọn tó kù ẹ̀ are you with me? Yes sir. ṣé ẹ fẹ́ dá gúrùpù lẹ̀ ní àbíbáwò. Rárá o brother Sam competition là ń lọ fún bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ mọ̀ pé ọ̀dọ́ ni gbogbo wa we are youth and we are very vibrant so competition tẹ̀lé ń lọ yìí a gbọ́dọ̀ win ẹ̀. ẹ̀yin ò lazy. Lazy àtọ́. Pastor Sobe tẹ má dá wọn lóhùn èmi ti mọ̀ pé tẹ bá dé bí sẹ́ẹ̀ orin tẹ bá kọ́ wa wọn máa wò wá lọ lókè báyìí. ẹ wo tí bọ̀dá Sammu ti wà ń bí a ti borí competition tá a lọ yìí. kò sí wàhálà ẹ ti fún mi ní 10,000 ẹni wàá kọ yín lórin àbí bẹ́ẹ̀ kọ́ mo dẹ̀ ti wá èmi ò ń jẹ gùmọ́yán owó dẹ̀ fún mi iṣẹ́ ni màá ṣe yìí máa kọ yín ní bọ́dì kan ẹ fi bọ́dì kan kún owó yín bọ́dì kan ló gbé àti cross ẹ sáré kọ́lẹ̀ o màá fò òwúrọ̀ mi lead nìyẹn cross ṣe rere mi ò ní fi àárọ̀ mi lead nìyẹn cross yẹ ṣeré rárá ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì sí mi màá ṣe rere bọ́dì kan tí mo fún yín bójúmọ́ bá mọ́ ọ̀yẹ́ àlà tí gbogbo ojú á rí ọjọ́ òní kó sàn mí kí gbà mí dùn káyé kó yẹ mí màá múra sí iṣẹ́ mi k'Ẹlẹ́dùmarè kó lè gbàdúrà mi ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì káyé kó yẹ mí abẹ́ẹ̀kọ́ o nìyẹn bọ́dì yẹn nìyẹn mo rí ọwọ́ ọmọ ìyá ọwọ́ mi eléyìí náà já ọwọ́ eléyìí náà já orí yín pé ó nìyẹn o ṣé ẹ ti gbọ́ báyìí ṣé ẹ ti gbọ́ máa kọ́kọ́ kọ́ sìn tí n bá ti kọ́kọ́ kọ́ first one tó wà níwájú yẹn ẹ máa gbé máa ṣe rere ẹ ti gbọ́ bẹ́ẹ̀ máa fò òwúrọ̀ mi ṣe rere mi ò ní fàárọ̀ mi ṣeré rárá ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì sí mi o máa ṣe rere. ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́wọ́ fúnra yín ọmọ tó bá ní làákàyè inú mi máa ń dùn sí ni tó ti yẹ yín sìn àwọn tẹ́kìtẹ́kẹ̀. máa fò òwúrọ̀ mi yéyé ṣe rere mi ò ní fàárọ̀ mi ṣeré rárá ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì sí mi máa ṣe rere. ẹ máa gbọ́ bójúmọ́ bá mọ́ ọ̀yẹ̀ àlà tí gbogbo ojú wá rí ọjọ́ òní kó sàn mí kígbà mi dùn káyé kó yẹ mí màá múra sí iṣẹ́ mi k'Ẹlẹ́dùà kó lè gbàdúrà mi ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì sí mi káyé kó yẹ mí màá tún kọ́ sìn bójúmọ́ bá mọ́ ọ̀yẹ̀ àlà tí gbogbo ojú wá rí ọjọ́ òní kó sàn mí kígbà mi dùn káyé kó yẹ mí màá múra sí iṣẹ́ mi k'Ẹlẹ́dùà kó lè gbàdúrà mi
ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì sí mi káyé kó yẹ mí. Màá fòwúrọ̀ mi ṣe rere mi ò ní fa. Níbo. ẹ kú iṣẹ́ o orin yín ni mo gbọ́ tí mo yà ẹ dákun ẹ kú ọmọ fẹ́ gbálẹ̀. Woman ṣé ẹ wà òkè ṣá? No, ẹ dá mi lóhùn, ṣé orin yín pé tẹ́ bá dẹ̀ fẹ́ ya wèrè tẹ́ bá lọ sílé yín àmọ́ lọ ya wèrè níbẹ̀? Ẹ wo ní tiwa, àwa bí à ń ṣe rìhásà, àwa pé broda Sammu kó wá ní rìhásà, ọba kan community mẹ́wàá ó ń kọ́ wa ní orin bíbà ẹ̀dẹ̀ wá disturb wa, ṣé orin yín pé ṣé orin yín yẹ? Ṣé bọ́bá yìí orí ẹ̀ ò pé ṣé training tí mo fún ẹ nìyẹn a mọ̀ pé wèrè lárábìnrin orí obìnrin ti dàrú ṣé wọ́n yẹ kó tún wá rí wọ̀ náà bẹ́ẹ̀ porí ẹ̀ ti yí. Woman kí ló ṣẹlẹ̀ torí Ọlọ́run mo mọ̀ yín náà mo rí yín mo dẹ̀ fún yín ní 1-2 ẹ sọ pé ọdẹ náírà lẹ́ máa ná fóṣù kan mo dẹ̀ fún yín ní 1-2 fòdìndí ọdún kan kí ló ṣẹlẹ̀. ẹ fún mi lówó kí n fi jẹun. 1-2 ọdẹ náírà kan lẹ́lẹ́ nídìí mo fún yín ní 1-2 ni. bá a ṣe máa ń béèrè 100 naira nìyẹn kẹ́ lè fún wa lówó púpọ̀. ṣé o tó sọ yẹn yé yín ṣá wọn ní báwọn ṣe máa ń béèrè 100 naira nìyẹn kọ́ lè fún àwọn olówó ńlá ṣé tí eyín ẹ mọ bóbò tán máa ń lò ẹjọ ìṣàánú mi with 1000 naira mi ò tí ì jẹun lé àtèmi àtọmọ kẹ́ lè fún wọn lówó tó pọ̀ ẹnu mi à ní 3000 ó ti yé yín style tán lónìí ẹ woman kúrò bí rúrú omi kó ṣe kí ni. kó dákẹ́ jẹ́. Guys settle down kò sí kírú nǹkan báyìí má ṣẹlẹ̀ nítorí ibi tẹ́ ń lọ pẹ̀lẹ́ mo gbẹ pẹ̀lẹ́ nítorí irú ibi tẹ́ ń lọ kẹ́ lè ṣe kí ni o kẹ́ lè rí ìbùkún bẹ́ẹ̀ ni àpẹẹrẹ ńlá ni irú eléyìí máa ń jẹ́ nígbà míì téèyàn bá fẹ́ ṣe nǹkan rí ẹni pé mo ìbá sọ ó lọ lọ́wọ́ kan tó bá yẹ pé kò lọ ní òun burúkú ni màá fòwúrọ̀ mi yé ṣe rere n ò ní fàárọ̀ mi ṣe rere rárá ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì sí mi máa ṣe rere. Ibi tẹ́ ń lọ tẹ́ ẹ bá wíìnì tó bá fún yín lówó 70% lówó mi. Ṣé ìgbádùn orin? Àdúrà wò lálẹ́ mi ò rántí mi tá fi lè rí wọn tá fi lè rí àǹtí mi àdúrà wò lálẹ́ lè bá wa gbà tá fi máa rí àǹtí mi ẹ jọ̀ọ́ pásítọ̀. ẹ ò rí àǹtí yín. bẹ́ẹ̀ni a rí wọn. ǹjẹ́ wàá gbàgbọ́ nínú Ọlọ́run alààyè bí? bẹ́ẹ̀ni a nígbàgbọ́ ìgbàgbọ́ yẹn ta ní ọ̀nà ló mú wa síbí sista mi rè àǹtí wa ló sọnù tá à ń wá ẹ jọ̀ọ́ sá tí wọ́n bá dẹ̀ gbọ́ pé àárín wọn lè kú. mọ́mí yín ò ní kú àǹtí yín tí ẹ̀ ń wá yẹn náà Ọlọ́run á ṣe wọn ní rere níwọ̀nba ìgbà tí Ọlọ́run lè wá àáké jáde nínú omi tí àáké léfò ibikíbi tí àǹtí yín ìbá wà wọ́n máa di rírì ìyẹn tí wọn ò bá ì tí ì kú. pásítọ̀ wọn ò tí kú wọ́n tá a gbọ́ ni pé wọn ò tí kú wọ́n wà láyé. tí sìsítà yín tẹ̀ ń sọ yìí tí wọn ò bá ì tí ì kú tí kì í dẹ̀ ń ṣe wípé Ọlọ́run ń fi wọ́n dára lọ́wọ́ ó di dandan wípé ẹ máa rí wọn. ẹ wo afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí bí afẹ́fẹ́ yìí ṣe ń fẹ́ yìí ìtumọ̀ kan ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀ àmọ́ sìsítà yín yìí tí wọn ò bá ì tí ì kú á jẹ́ pé Ọlọ́run ń fi wọ́n dára kan ni so ẹ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run àwa gba àdúrà Ọlọ́run orí òkè yìí á dẹ̀ ṣe wọ́n ní rere so tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ní ìgbàgbọ́ ẹ jẹ́ ká jọ gba àdúrà papọ̀ orúkọ Jésù Ọlọ́run á gbé yín ga nítorí pé ẹ máa ń gbọ́ tiwa á yìn yín lógo nítorí pé ẹ wà nípa tiwa sìsítà wọn tí wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí tí kì bá ń ṣe pé ẹ̀yin Ọlọ́run lẹ̀ ń fi wọ́n dára ibikíbi tí wọ́n bá wà Olúwa ṣe wọ́n ní rírí Olúwa ṣe wọ́n ní rírí. rí èmi ọkùnrin tí ò bá wà God fearing èmi ò lè fẹ́. ìwọ tójú ẹ lè. ṣojú náà máa ń kọ sí ni. ojú tí ẹ ò kò jọ God fearing. ṣojú náà máa ń kọ sí ni. ẹ ń sọ gangan náà tẹ́ ń sọ̀rọ̀ ọkùnrin àdìsí ọ̀yẹ́ èjì kí ni. ẹ ra àgbálẹ̀ o ẹ ra àgbálẹ̀ kí lè yín ó mọ́ ṣé ẹ ra àgbálẹ̀ ni. mọ́ mi jàre. wèrè ni ó máa jẹ o wèrè ni. standard wèrè gan ló máa jẹ. ṣé ẹ mọ̀ rárá ni. bọ̀bọ̀bọ̀ ibo ni ó máa ti rí ìgbálẹ̀ tó gbé sórí. o fẹ́ lẹ́ o mọ̀ ẹ mọ̀ rárá. mi ò mọ̀. sórí bó ṣe wà yẹn ìgbà mi ò máa sọ̀rọ̀ normal everything máa make sense but sórí tí wáyé ẹ̀ bá ti lè kanra wọn báyìí
tí ó ti yí sí lórí sórí ìgbàlẹ̀ ọwọ́ yẹn ó lè fi lu gbogbo orí wa ẹ jẹ́ ká tètè máa lọ. ìgbálẹ̀ wèrè lórí mi ogun èṣù di wíwó. olóore ọ̀fẹ́ ẹlẹ́rù ni ọlọ́run àgbáyé ẹ pẹ̀lẹ́ o ẹ kú tiyín. Bra Sammu ẹ wá ṣé ẹ wá òkè ṣá ẹ ṣọ́ọ̀pù ẹ wá òkè. ṣé mi ló bá. ó ṣe jẹ́ pé kò sí ẹni tẹ́ ẹ lè ṣoore fún ẹ sọ́ra yín dolóore àgbáyé tẹ́ ẹ bá rélé ẹ ṣoore fún bẹ́ẹ̀ rélé ẹ ṣoore fún ẹ̀yin náà ṣáà ni kò sẹ́ni tẹ́ ẹ lè ṣoore fún gbogbo rẹ̀ yẹ ẹ ṣe pápọ̀ kẹ́ fi tún láyé yín ṣe. orí ò pé bó ṣe sọ̀rọ̀. mo mọ̀ pé ẹ̀ní gbọ́ ṣe bẹ́ẹ̀ yìí ni. orí ẹ̀ ò pèsè. ẹ̀ní gbọ́ ẹ jọ. orí ẹ̀ ti dàrú bó ṣe sọ̀rọ̀ yẹn. ẹ̀ní gbọ́. ó ní làákàyè. ta ni o mọ̀ yín tẹ́lẹ̀. wo bí ṣé èmi ló pè padà bí ọ́fíìsà pè mí padà ọ́fíìsà pè mí padà ó wá farabalẹ̀ ó fi bá mi sọ̀rọ̀ jinlẹ̀ ṣọ́rọ̀ ọ̀rọ̀ jí ayé ẹ̀ máa padà bàjẹ́ nù community ni láàrin èmi àti ẹ̀já ṣe bẹ̀rẹ̀ ni onídìí yọgun òṣì olórí burúkú kémi má ṣoore mọ́ kí má ṣoore mọ́ gbogbo ìṣòro àti ìdààmú tí gbogbo yín ń kó bá mi nínú community mo mọ̀ bó yóò retí mò ń ṣe ló ń kó mi yọ nínú ẹ̀. ṣé mú mi fẹ́ tàn mí jẹ ni àtàrin méjì bẹ́ẹ̀ ni mo ti ń gbọ́ ódò ọṣẹ wo lẹ̀ ń lò àbí pẹ́ẹ̀fù wo lẹ̀ ń lò. mi ń lo pẹfúmù kankan. ẹ lọ ní pẹfúmù. bẹ́ẹ̀ sà. so natural pef ló wà lára yín. ódò yín burú ódò yín burú ẹ dìde ẹ pẹ̀lẹ́ tá lẹ ń béèrè o. arábìnrin kan mo ń béèrè ìdí ara àbí ìdí ara. dáa pé wèrè nìyí ìdí ara kọ́ ìdí ẹgbẹ́ ni ṣé bẹ́ẹ̀ ṣe gùn tó yìí ń sìn ẹ mẹ́ni tẹ́ ẹ wá síbi ẹ̀kan dédé débi ẹ̀dẹ̀ ìjókòó. mo mẹ́ni tí mo béèrè òun náà ló ń bọ̀ yẹn. ọ̀rá Sammu ẹ kọ́ àtàrọ̀ bọ́dá ẹ ti ṣetán. kí ni mo ti ṣetán tẹ́ẹ̀kọ́ dá mi dúró síbi ìbàlá tẹ̀kọ́. kí ló tẹ̀ ń ṣe bálabàlà báyìí. ẹ jọ èmi níṣẹ́ mi tí mo fẹ́ lọ ṣe ń gbòòrò ẹ jẹ́ káwọn ní ká ṣe nǹkan tá a máa ṣe jọ. ṣe ni kó rí yín ti dàrú. tó ẹ ṣe ọkọ látàárọ̀ tó kí lè wá ṣe ń báyìí látàárọ̀ kí lè ṣe nu lémi. àdésòro owó ẹni ṣoṣoṣo owó ọkùnrin tó dúró báyìí olóń ṣe bálabàlà ṣé boyfriend ẹ rè ni. Bra Sammu ẹ ṣe máa sọ orúkọ báyìí lè ṣe máa jẹ́ boyfriend mi. ẹ kí ló ní kó wá ṣe tó fi pè ní bálabàlà yìí méjì kò tí ì ṣe bálabàlà lójú mi kí ló ṣẹlẹ̀. ṣe wọ́n pé idiot ni guy yìí. Bra Sammu ṣé mo ní kó bá mi change ilẹ̀kùn yìí ni pé ká change ilẹ̀kùn wá sí imported one tí bá kàn ń lọ èmi á máa jáàmù ẹ̀ gbìm màá fẹ́ yín ní kíkan èmi náà mú kan dání ẹ wo bóyá sílẹ̀kùn lẹ́ ń sìn yìí ṣé kó wá lọ dògúnlẹ̀ sínú yàrá fún mi ni. awula ó yẹ lẹ́nu ìgbà tó ti dé yìí o ti fọ́ọ̀sì mi láti wádìí ẹ̀ gangan lọ ni o gbàsgbòs látùlọ́sì ó ti jẹ́ kí ìwà ìṣọ́rí wọn lórí burúkú ọmọ ló fẹ́ yà bẹ́ẹ̀ ni mi ò sọ́rí láti sọ wèrè gidi ọmọ ló fẹ́ yà wọ́n. Bra Sammu mi máa ń ní. lẹ́kùn lé onílé lẹ́kùn bíi tẹ́mi ti jẹ́ shift tenant ẹ̀ mo lọ́hùn ṣé ṣùtà ti mọ̀ látọjọ́ tó ti pẹ́ ṣé kò fẹ́ sọ igun olórí burúkú tá a ṣe rí i lọ. Bra Sammu èṣù wa. o fẹ́ kéjì lẹ́kùn lé pẹ̀lú imported lẹ́kùn wà wá ṣe gbàm wà tó bí ń kì ìwà gbákì àwọn tó kù tó fẹ́ wá gbénu lé ńkọ́ àwọn tí wọ́n kúrò bí tàbí fẹ́ wá kẹ́rù wọn ńkọ́. wọ́n dẹ̀ máa pè yín tàbí kọ́ dúró dé mi tí màá fi dé. o fẹ́ control bí o fẹ́ gbà bí kò ní jẹ́. Bra Sammu kò ní jẹ́ kankan. ìpè pọ̀. mo ti rí ẹ gangan o mo ti rí ẹ tán màá ṣú ẹ nínú ilé mi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. wò sọ́rí wọ agoro àbí kí ni wọ́n pè é mo fún ẹ ní ìṣẹ́jú méjì tó o bá kúrò nínú bíi wàá rí tí màá fojú ẹ rí mo lórí burúkú gbogbo yìí. ṣé wọ́n pé yín lè dá gbogbo òṣì tó ṣẹlẹ̀ ń sìn ṣé wọ́n pé yín lè dá sílẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ yín ṣe dé ìbàyí láàárọ̀ ẹ ti ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe ni Bra Sammu wọn ní ṣe owó kan tó ṣe ó kàn máa ní ìdí ara well done ṣe pé ilẹ̀ kó ṣì sí ẹ̀yin lẹ kó bá mi. ta ni ẹ. kí sárábìnrin ní kí ni kí sóbìnrin rè ni ayé mi o. baálé mi ẹ káàbọ̀ mo ti ń dúró dè yín. sórí ẹ dàrú ni kì í sóbìnrin tí mo tó wá sọ ìta lọ́dọ̀ mi bí tí mo fún ẹ ní 1,200 ìwọ kọ́ ni. ó fẹ́ mi ní nǹkan kan o èmi ni mo ní nǹkan tí wọ́n fún ọ. ìwọ ní nǹkan tí wàá fẹ́ mi. tó o bá pẹ́ kó tó dìde ń bẹ̀ yẹn sórí gbogbo ìgbàlẹ̀ tó kọ́ yìí ó máa gbómú ẹ lórí ni o.
máa lu ẹ̀ tó máa gbọ́mọ ẹ lórí gan ni. baálé mi mo bá yín tọ́jú nǹkan kan pamọ́ inú ọmú mi ni mo tọ́jú rẹ̀ sí jẹ́ mú wa kẹ́ ẹ. májọ nípù. yìnrìn kí ló wá sọ. kí ló fẹ́ sọ wọn ọgbà náà ni. ọ̀dọ́ kan eléri burúkú ọ̀dọ́ kan olórúkà ó fẹ́ yín inú rẹ̀ ti dùn ó kú oríire will you marry me. àbáyé ẹ fẹ́ bàjẹ́ àbò lórí burúkú tó o bá jíjẹ bẹ́ẹ̀ bá jíjẹ. ẹ̀rù ti ń bà mí ó dàbí pé mo ti lé wọ̀ ni o. àbò ṣíẹrẹ ni. gbẹgbẹgbẹgbẹ kẹlẹ kókó kúrò nbí kò ní dá fún ẹ. ó dàbí pé mo ti lé wọ̀ ni o. ẹ gbà mí security wo ló dé wà nínú ilé ìmọ̀ torí Ọlọ́run tí ó bá jẹ́ di ara tí ó bá jẹ́ ọ̀nà tó gbé gbà ọ̀nà tí ó dání ṣé lẹ́kùn tó fẹ́ ṣe ṣáà wá fẹ́ sọ pé kò dáa mọ́ báyìí torí Ọlọ́run. sista yìí náà bùkún ẹ bá ti fix ẹ kó tó dé pé wọ́n dé. jẹ́ kó mọ̀ mí ṣé bí nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn tó bá ṣe wèrè tí mo ní kó wá fix ilẹ̀kùn yẹn tó lọ́ọ́ ṣe rádaràda òun ló dé kí ló fi gbogbo ilé ìfalẹ̀ náà. má jẹ́ rí ọbí mọ́ o má jẹ́ rí ọbí mọ́ tí n bá tún rí ọbí ìpa ọ ni ẹni tẹ́mi fẹ́ ni wọ́n wá ń bàtì ìpa tí n bá tún rí ọbí má jẹ́ rí ọbí mọ́. orí èrè burú. èyí tí mo fẹ́ sọ ọmọ sọ má jẹ́ rí ọbí mọ́ o. ohun tẹ́mi náà fẹ́ sọ mo fẹ́ sọ yìí ayé rẹ̀ ò ní dá ayé rẹ̀ ó bàjẹ́ ní sóòrè tí wọ́n ń sọ fún mi rè torí Ọlọ́run má jẹ́ kó dẹ̀ bí. bùrọ̀sà ìwọlẹ̀ tí wẹ̀rẹ̀ yóò kọ́ wọn kó tó ṣẹlẹ̀ nílẹ̀ plan work ní jẹ́bọ̀. plan work yẹn gọ́gọ́gọ́ ni o plan work yẹn ni àwọn tó lè kúrò nínú ilé yìí àwọn ni. ẹlò jọ́bẹ̀lẹ̀ farabalẹ̀ o kò sí tó kàn bí o tó ti yẹ ń sìn nítorí gbogbo plan work kò ṣe plan work yìí ó ti fẹ́ rí bákan náà lójú èmi náà kọ́mọ́ lọ jẹ́ kóbi gangan lè ṣe plan work yìí fún ọmọbìnrin wèrè tó lọ́ọ̀sì tó wọ̀ nù lébi ohun tó sọ fún mi ni pé will you marry me ó nà ríǹgì sí mi nítorí will you marry me mi ìmọ̀rú plan work tí gbogbo yín jọ ń plan láàrin ara yín àmọ́ ẹnikẹ́ni tó bá plan òṣì fún mi máa dágbére padà fún mi ni mo sọ bẹ́ẹ̀ ẹ ríran wò ẹ kọ́ sí kó lọ́nà fún mi fóònù mi gan jà tálárábìnrin fóònù mi jà tó yóò dùn. láàrin èmi àti yín ẹni kúrò nílé báyìí ìgbálẹ̀. kí n kúrò bọ́ ọwọ́ ni wọ́n náà sọ kí n kúrò nílé kò sí nǹkan tó lè ṣe mí lè kúrò nínú ilé mo mọ̀ pé àwọn wèrè tó lọ yẹn àwọn ló máa ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọ́n kò sí nǹkan tí wọ́n bá kú máa bẹ́ẹ̀ níbọ̀ nílé ṣe mí lè kúrò nílé kò sí ra dáadáa wèrè wa. kò sí wàhálà tó wà lẹ́nu ẹsẹ̀ mọ́. ibi ìjọ mosque kẹ Allahu Akbar kí ló ń ṣe gbogbo yín kí ló ń ṣe yín ngbà mo wá sọ pé Allahu Akbar kí kankan nu yín wá sọ pé ẹgbẹ́ Ọlọ́run tóbi gbogbo yín ẹ wá dákẹ́ wá ń wò mí báwọn sí ọ̀yẹ́ sọ pé ẹgbẹ́ Ọlọ́run tóbi kò yẹ kẹ́ ẹ sọ pé ẹgbẹ́ Ọlọ́run tóbi sí ọ̀yẹ́ sọ báwọn kò yẹ kẹ́ ẹ sọ pé ẹgbẹ́ Ọlọ́run tóbi ní tó fi mú gbogbo yín tẹ́ ẹ fi sọ̀rọ̀ ẹ ríran wò mí mo ní ẹnìkan kan sọ pé ẹgbẹ́ Ọlọ́run tóbi àbí wọ́n gba gbogbo yín dànù lẹ́yọ kọ̀ọ̀kan ní sẹ́lẹ̀ kì í gbọ́rọ̀ ni wọ́n gba yín dànù lẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n gba yín dànù kúrò níbí wọ́n gba yín dànù ẹ la inú tẹ́ ẹ fi sọ̀rọ̀ àbí ẹ lè sọ pé ẹgbẹ́ Ọlọ́run tóbi mo ní Allahu Akbar ìkankan nù yín ọ̀lẹ́nu tí ó ì sọ̀rọ̀. báwo lẹ ṣe fẹ́ kọ gọ̀gọ̀ ṣé ẹ ti fẹ́ gbé lọ sókè ni Pastor Sobe àbí báwo. lórí yẹn ó dá lórí nǹkan tí gbogbo ìjọba jọ fẹnu kò sí. ẹ̀yin gangan ni pásítọ̀ ẹ̀yin lè máa sọ nǹkan tí ó wù yín tẹ́ ẹ fẹ́ gangan. òótọ́ bọ̀dá Sàámú ṣé ẹ rí nǹkan tí mò ń rí ni. èmi ti rí wọn kẹ́ ẹ tó rí wọn mo rò ká ẹ fọ̀ wọn ẹ sá wọn ni nípa ẹ fọ̀ wọn tán ẹ wá sá wọn síwájú orí òkè. fọ̀ wọn sá wọn bíi ti báwo mú ẹsẹ̀ kúrò bíbá yìí sì ni ta ló wá dánwó eléyìí wò. ṣé pé ẹ ò mọ bó ṣe rí báyìí. mi mọ bóyá rí. ó ní láti jẹ́ pọ́n lépa yín ni o. àwọn wo.
ẹ̀yin náà máa ronú deliverance tẹ sáré ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bóyá ẹyọ ọmọ kan kó nu ẹgbẹ́ mi rì. Jésù Kristi. Olúwa o. Jésù Kristi. Olúwa o. Ta ló lè dọ̀rọ̀ ilé ìwọ lórí òkè yìí? Èèyàn kan pè yín mẹ́rin. Èèyàn kan pè bẹ́ẹ̀ ó ní sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. Ta nìyẹn? Ta lẹni tó wà ńbẹ̀ yẹn? Mi ò mọ ọmọ rẹ ni ó ní sọ bẹ́ẹ̀. Sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ Ọlọ́run o ìwọ ni mò ń bá yóò yá bá mi sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. Ta lè lè? Ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ dákẹ́jàre. Ta ni yín kí lẹ̀ ń ṣe yín báyìí? Ṣé ẹ̀yin lẹ da gbogbo tébù àtàwọn ṣíẹ̀sì tó wà ńbẹ̀ yẹn? Ẹ̀yin lẹ da gbogbo ọrú bẹ̀ yẹn? Pastor Sobe, arábìnrin ní nǹkan nu. Ó ní rísì tó fi ń lọ káàkiri kò ṣe wẹ́rẹ́ o nǹkan ṣe o arábìnrin ní láti wá sínú yàrá mi mo bá nínú yàrá mi gangan ni tó yọ ríǹgì sí báyìí tó sọ pé will you marry me tó propose sí mi yẹn wèrè yìí. Bàbá ọkọ mi. Ta ni bàbá ọkọ ẹ. Ọkọ mi gangan tí mò ń wí ọ̀hún ló dé. Bẹ́tà tó bá jẹ́ pọ̀ gangan ló fẹ́fẹ́ yẹn bẹ́tà ò ní gbogbo nǹkan tó lè fi ṣọkọ lọ́wọ́ o ó lẹ́mìí mímú everything èmi abẹ́ tèmi ti wọ menopause ṣó ti yẹ òun ló lè lọ́ bá o afẹ́mi mímọ́ fẹ́ o. Arábìnrin ṣé kìí ṣe pé wọ́n rán yín wá sórí òkè yìí ni àbí wọ́n rán yín wá sórí òkè yìí láti wá bá agbára ìṣẹ́gun tó wà lórí òkè yìí jẹ́ Ọlọ́run ò ní gbà fún yín. Ẹnì kankan ọ̀rọ̀ èmi o olópò lèmi o àwọn tí ń ṣe patí lèmi ń wá tí wọ́n lè dáná fún o ẹnì kankan ọ̀ràn mi o. Ó ń dẹ̀mọ́ ni o ó ń dẹ̀mọ́ ni irú àwọn èèyàn báyìí máa ń dẹ̀mọ́ ni o. Pẹ̀lú gbogbo agbára tó ń bẹ lọ́run àti láyé ó ní mo fi pa á láṣẹ fún ayé ìwà arábìnrin yìí wípé gbogbo ẹ̀mí inú ẹ̀ ó yá kólúwa kó bàjẹ́ yes kólúwa kó bàjẹ́ kólúwa kó bàjẹ́. Thank you Jesus. ẹni sùn sọ bẹ́ẹ̀ Holy Spirit sọ bẹ́ẹ̀ kí ló wà ní òróró yìí kí ló wà lórí ẹ jẹ́wọ́ ẹ jẹ́wọ́ ẹ jẹ́wọ́. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sáwọnú rẹ̀. Ó sì yè. Bẹ́ẹ̀ ni wọ́n máa yè ni. Ẹ̀wọ̀n lù mí ẹjọ́ ẹ̀wọ̀n lù mí ó tún fi lè mọ arábìnrin ṣubú ẹ̀wọ̀n lù mí. Ṣé ẹ fẹ́ ṣubú ni? Mo fẹ́ ṣubú ẹjọ́ mo fẹ́ ṣubú sínú ògo ẹjọ́ ẹ jẹ́ ṣubú sínú ìṣẹ́gun yẹ. mi gan ti di o yẹ kẹ́ ti fọṣẹ́ sí. ẹ wò kí lẹ̀ ń ṣe látàárọ̀ ẹ dá mi lóhùn náà mo fẹ́ dáná fọ́kọ mi. àǹtí kí lẹ̀ sọ tí ò dùn lẹ́nu yín torí pé tú un lẹ̀ ibi kọ́ lẹ ti bá mi ni wàláì máa ṣe irun mi kẹ́ tó ṣe irun. ẹ̀yin méjì ó dàbí pé ẹ̀ ń ṣeré mi ti sọ fún yín látànà pé mo fẹ́ ṣe irun mi àbí. gbogbo ni máa ṣerun yín fún ọ́ mi ṣe àyà ṣáwọn kọ́ mi ya máa ṣerun fún everybody yẹn má wọrí. ẹ wo ẹ bá mi ṣe irun tẹ́ fẹ́ bá mi ṣe jàre torí mi mọ̀ ọ̀rọ̀ tó ń sọ. ọ̀rẹ́ mi báwo ni ọ̀rẹ́ mi. báwo ni káàbọ̀ wọlé ọkọ mi how are you. bóò ní sẹ́ ọ̀rẹ́ dákun mo ní wá sọ fún ọ òde tá a jọ ń lọ lọ́la n ní lè tẹ̀lé ọ lọ́mọ èmi àtọmọ rẹ ń lòde tá a ń lọ. wíwó ló kó wọn nídìí kọ́tà fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ lọ́la. kò dákun bá ń sọ fún wọn pé ìní lè wá èmi àtọmọ rẹ ń lọ bì kan ó sì lè dìrọ̀lẹ́ kí n tó dé. bá ń sọ fún wọn pé ìní lè wá dákun bá ń jíṣẹ́ fún wọn sọ fún wọn pé ìní lè wá tó bá dìgbà míì àjọ mọ́ ọ lọ ó lè dìrọ̀lẹ́ kémi àtọmọ rẹ tó dé dákun kò ṣe. bí pé bóò ni kùjọ́ mẹ́ta o. ṣé lóòótọ́ ni. lóòótọ́ ni o ọkọ ọmọ yín ti ra mọ́tò fún yín o. ọ̀rẹ́ mi àpò oríire ayọ̀ abara kí n sí o ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọkọ mi ọ̀rẹ́ mi àpò oríire ìyá bí n kọ́ àmọ̀kú ayọ̀ abara tí ń tún ọ̀rẹ́ mi àpò oríire èyí wù mí o ẹ̀mí rẹ ò lò ẹni tá a rò pé kò lè pàgọ́ ó sì àṣẹ báwọn ọkọ̀ ilé alárinrin níyà bí n pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìwọ́dà níbo lọ wà kí ni ṣe ọ́ rí. kí ni ó ṣe mí bíbá o ṣé ẹ mọ̀ pé ọmọkùnrin tó ra mọ́tò fún ìyá Bímpé ẹ pé èmi ló ń fẹ́ tẹ́lẹ̀ ni. kí ló wí. èmi ló ń fẹ́ tẹ́lẹ̀ náà. dákun tún sọ kí n gbọ́. èmi ló ń fẹ́ tẹ́lẹ̀. kí ló ṣe yín tẹ́ ẹ fẹ́ ra yín mọ́. kí ni ó ní mo kanra àbí téèyàn bá rí nǹkan tó bí ọnu èèyàn ní sọ ni ṣé ìgbà gbogbo ni inú èèyàn máa ń dùn ni ó wá ní mo kanra. sẹ́ńtọ̀ ń sọ fún mi ni pé ọkọ̀ tọmọkùnrin ń rà fún ìyá Bímpé ọkọ̀ mi ni èmi ló yẹ kó rà fún. ọkọ̀ yín ni. ọkọ̀ yín ni. ayé o ní ìyá Bímpé tó jẹ́ pé ẹlẹ́gbọ́n ni yóò wá mọ́ sakọ kiri pé ọkọ ọmọ mi rọkọ̀ fún mi o ọkọ ọmọ mi rọkọ̀ fún mi o yóò wá mọ́ rojọ́ kiri gbogbo àdúgbò
mo sì mọ̀ yí pé gbogbo ẹni tó bá wá sí irun lọ́wọ́ rẹ̀ ni ó mọ rojọ́ fún yóò wá mọ̀ fọkàn sakọ báyìí yọ lọ́kọ̀ mi ọkọ̀ tó tọ́ sí mi sọrí tọ̀dọ̀ rẹ̀ o àbọ̀ abáni èyí tó kan èmi ń kọ́kọ́ fojú tó ná. Mami. Kí ló ṣe ọ́? Èwo mo ti rí o. Ta ló rí? Ẹni tẹ́ni kí n pè. Ṣé ìṣe ọmọ tọrọ ọkọ̀ fún ìyá Bímpé? Tí ò gba àgóńgbà yẹn ìgbà tó tẹ máa padà gbá gògó níṣẹ́ ló ní pé òun ò fẹ́ bá ìyá mi sọ̀rọ̀ ta ni ìyá mi òun ò fẹ́ rí ìyá mi báwo ni sì ìyá mi ṣe jẹ́. Ọ sọ yún fún ọ. Ọ yàkàyàkà mi. Èmi fẹ́ bá inú jẹ́ ni. Ọlọ́run ò fẹ́ rí mi òun ò fẹ́ mọ̀ mi. Kò sí wàhálà. Níbo lo ti wá rí? Mo rí ní ọ̀nà ọ̀dọ̀ wòlíì Sobe ó dà pé ọ̀dọ̀ wòlíì Sobe ló ń lọ. Pastor Sobe. Pastor Sobe kan náà lórí òkè. Ọ̀dọ̀ rẹ̀ ní lọ. Òun ní ń ṣalátìlẹ́yìn fóun àti ìyá Bímpé. Kò sí wàhálà. Ó ti yé mi báwọn. Dákun mọ́ ọ lọ náà. Àní ọmọ lọ náà. Mami. Mọ́ lọ ń tiẹ̀ náà dákun. Mọ́ lọ ń tiẹ̀ náà. Èèmọ̀ ló kó tó. Lọ́mọ tí mo ní ọ wá tí ọ wá. Ọmọ tọrọ ọkọ̀ fún ìyá Bímpé tí mo ní ọ wá tí ọ wá. Wọn ọmọ mi nì. Ọmọ tí mo ti jáde fún. Tán ti fún mi ìgbálẹ̀ tí mo ti ṣègbálẹ̀ fún. Tó jẹ́ pé tó bá yẹ pọ́ wá bí ni. Tó bá lọ tán tí mo mú ìgbálẹ̀ òun tí mo gbá ẹsẹ̀ rẹ̀ báyìí. Yóò mọ ṣubú ni pọ̀. Àmọ́ kò sí ìyọnu o. Pastor Sobe àbí kí ni wọ́n ń pè ọ́? Lémi àti rẹ. Wọ́n ṣe mẹ́wàá fún ọ. Àkóbátọ̀ wọnú rẹ̀ ìwọ gan ọ sọ pé ọ̀fẹ́ bá wọn wọ́n ṣe 13 fún ọ. Ìwọ ní sùúrù o ń bọ̀ wá bá o. Nígbà tí n bá ṣe 10 fún ọ tán wọ́n fàbọ̀ wá bá ìyá Bímpé. Ọ̀dà kò sí wàhálà wọ́n ṣe 10 fún yín jẹ́ ká mọ̀ pé lákọ ni mo wà bí ìbò. Ọ̀dà alágbára àní gbogbo nǹkan tí mò ń béèrè lórí òkè yìí sẹ́ Olúwa ṣe fún mi Olúwa ṣe fún mi gbogbo nǹkan tí mò ń béèrè lórí òkè yìí Olúwa wá fi fún mi Olúwa wá fi fún mi. Olúwa o aláàánú ọba tí kì í dójú tì ní gbogbo àdúrà wa ni kò gbọ́ Olúwa gbogbo tá a fẹ́ ni kò ṣe ọba aláàánú o Olúwa dá wa lóhùn ayọ̀ Olúwa ṣàánú ojú ò gbọ́dọ̀ tì wá gbogbo àdúrà wa tá a gbà lórí òkè Olúwa mú wọlé àṣẹ Olúwa bàbá gbọ́ bàbá ṣe bàbá gbọ́ gbogbo tá a fẹ́ ni kò ṣe gbàdúrà wa gbòkè lọ ìwọ ló bá aláàánú elétí ìgbáròyé elétí ìgbàdúrà ṣàánú wa Ọlọ́run tó bá bá wa ṣe tó bá ilé ṣe gbogbo tá a fẹ́ ìfún wa tó bá gbàdúrà wa tá a gbà lórí òkè Olúwa ìwọ lámọ̀ sí ayé á gbé ọ̀gá látara wa Olúwa jọ̀ọ́ bàbá gbọ́ àdúpẹ́ torí pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa ni a gba àdúrà. Àmín 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 ní orúkọ Jésù. Madam ẹ pẹ̀lẹ́ mà o. Lẹ́yìn èyí tẹ́ ẹ ti lọ gbogbo ẹni tó bá ti ń padà wá síbí kí wọ́n mọ̀ ṣubú bí wọ́n bá ti ń ṣubú àkóbá ńlá ni ọmọ jẹ́ fún Pastor Sobe òun ní fàǹdáàní àbí ọmọ tí mo ní kán pè wá fún mi tí ń rí mi fín wọ́n lọ́dọ̀ tiẹ̀ ní ń sá wá ayé rẹ̀ bàjẹ́ nù mo bá ti ń fi ìgbálẹ̀ báyìí gbogbo ẹni tí bá ti ń padà dórí. Sobe gbìngbìnní gègé àjogúnjogún ogun rẹ̀ ẹ má bínú agbára wà lára yín ó ti ń lò yín láti kékeré ó dẹ̀ máa lò yín dàgbà ní lórúkọ Jésù Pastor Sobe wòlíì Sobe orí òkè tarábìnrin ìmúgbàlẹ̀ tó wá gbá wípé gbogbo ẹni tó bá ti ń wá síbí òun fẹ́ kó bá yín orí òkè yẹn ló tún wá padà wá tó wá fẹ́ ló gbólẹ̀. Gbogbo bó ti jẹ́ náà ni mo ti ṣàlàyé òun gbogbo rẹ̀ náà ni mo ti sọ òun ẹ dákun ẹ ṣàánú mi pásítọ̀
ẹ ṣàánú mi, ẹ dákun, ẹ dákun. Ẹ ṣàforíjì fún mi, ẹ dákun, ẹ ṣàánú mi, gbogbo rẹ̀ náà mo ti sọ. Ó ṣàforíjì fún mi, ẹ dákun, ẹ ṣàforíjì fún mi. Ìgbà tẹ́ ẹ bá ṣèbí tán, o lè má ṣojú pẹ́múpẹ́mú. Ọlọ́run kí ló ń tọ́lọ́run ò pè mí torí Ọlọ́run kí n wá lórí òkè kò jẹ́ mi mo lórí òkè yìí. Màá kọ́kọ́ ní kọ́kọ́ igi wá, màá ní kọ́ bọ́ ẹ̀ sí òhò mi ní kí àpèmọ́wọ́ sùtánà. Wọ́n á bọ́ ẹ̀ sí òhò kò ní sí kankan lára ẹ̀ mọ́ màá ní káwọn ọmọ ọ̀jọ́ kọ́kọ́ máa nà ẹ̀. Kọ́nà ẹ̀mí burúkú ẹ̀mí èṣù tó wà lára ẹ̀ kọ́nà kúrò. Irú wọ́n ṣubú lẹ̀ wù yìí. Ṣé dandan ni wípé kọ́ṣọ́ oore fún èèyàn kan ni kí ló dẹ̀ máa bí igi ni? Ṣé kọ̀pọ̀sì ni irú ẹ̀mí wo ni wọ́n fi dárú èèyàn báyìí? Tó bá ṣòro fẹ́yàn kan ẹ dùnnú pẹ̀lú ẹ̀ kó òré lè kàn yín náà wọ́n ní ẹ jẹ́ ká bọ́ nílé yọ̀ kí ire lè dọ́dọ̀ àwa náà tí ire bá ti wá kan èèyàn kan báyìí inú àwa máa bí yín ẹ wá máa wá gbogbo ọ̀nà kan náà láti ba yé onítàn jẹ́ ṣó yẹ kó dìgbà tí ibi bá bá yín tẹ́ ẹ bá ṣẹlẹ̀ yà káàkiri ìlú báyìí kó tó di para yín balẹ̀ ní ẹ̀yìn ẹni bí ẹ̀ẹ́dẹ̀ máa gbọ́ kìlọ̀ wọ́n ṣe nínú fíìmù ẹ wò tá ẹ bá tún ti dìde wèrè níyìn ẹ̀ tún lọ ṣe bí. àìmọye mẹ́sẹ́gìsì lẹ ti gbọ́ ní chọ́ọ̀chì àti mọ́sìkì ẹ̀ gbọ́ ẹ̀ tún kúrò mbẹ́ ẹ̀ tún lọ ṣe bí wèrè níyìn ní ẹ̀ẹ́dẹ̀jáwọ́. ó ti torí pọ́nra mọ́tò fọ́rẹ́ ó dẹ̀ fẹ́ báyé gbogbo èèyàn jẹ́ tó bá jẹ́ pé èrè olúkálùkù wa àwa tá a lógo kí èrè wa kó lọ jẹ́ kándù ni àwọn wèrè wọ́n máa fẹ́ náà orí ẹ̀ pa ni wọ́n máa fẹ́ pa lóru àbí kọ́ lọ ṣe kó lọ jẹ́ pé èrè wa lọ jẹ́ bọ́tà bẹ́ẹ̀nbẹ́ òun náà máa gbé tìtàn máa fi jẹ gbogbo èrè wa tán pẹ̀lú bọ́tà àwọn wèrè yìí àwèrè níyìn ni. bọ̀dá Sàámú ẹ já dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ló ní o Ọlọ́run ló ní. arábìnrin ẹ̀yin èèyàn burú o. gan. ẹ mú bínú ẹ dákun. èmi kọ́ lẹ máa bẹ o. máa bẹ Ọlọ́run. ohun tó lè mú yín kẹ́ gbèrú ìgbé ayé yìí kẹ́ gbèrú ìgbésẹ̀ yìí lórí wípé èèyàn kan ń ṣe rere inú wa ń bí ẹ̀yin kàkà kẹ́ bó níre yọ̀. ẹ bá yọ̀. ẹ wá ń ronú ibi sí. ibi sí. no it is wrong. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. àfi kẹ́ ẹ súnmọ́ Ọlọ́run o ẹ gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run sísúnmọ́ Ọlọ́run yín òun ló máa yí èrò ọkàn yín padà òun ló máa jẹ́ kẹ́ ẹ máa ro ire sí gbogbo ènìyàn òun ló máa jẹ́ kẹ́ ẹ ní ìfẹ́ gbogbo ènìyàn orí òkè tẹ́dẹ̀ wáyé orí òkè agbára ńlá ni kò sí ẹni tó máa dé orí òkè yìí tí ìyanu ò ní máa ṣẹlẹ̀ lórí ẹ̀ kò sẹ́ni tó máa ní èrò ibi lọ́kàn lórí òkè yìí tí ò ní yí padà bẹ́ẹ̀ ni torí Ọlọ́run orí òkè yìí Ọlọ́run tó ní agbára ni májẹ̀mú tí Ọlọ́run fi ń bá orí òkè yìí ṣiṣẹ́ májẹ̀mú tí ẹnikẹ́ni ò lè fi ọwọ́ pa idà ẹ̀ lójú ni. sọ bẹ́ẹ̀ power theory. so Ọlọ́run orí òkè yìí jẹ́ Ọlọ́run tó ní agbára gan òun ló jẹ́wọ́ rẹ̀ nínú ayé yín yẹn bó ṣe wá jẹ́wọ́ rẹ̀ nínú ayé yín yẹn ẹ wo ẹ máa gba àdúrà o àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta òun lẹ máa gbà. tí mo rò ní ẹmúrò káwé yẹn tẹ máa tó 21 days ni. anigé ẹjọ Pastor Sobe ẹjọ tó lọ babaláwo tó fún ní gbálẹ̀ tó fi wá gbálẹ̀ lórí òkè yìí ẹ méṣù ọkọ mú yín dọdọ babaláwo yẹn kẹ ẹ wọn òróró lù. bàrà Sàámú èmi ò tiẹ̀ nílé dé ọ̀dọ̀ babaláwo. ẹ máa débẹ̀ ẹ wọ ẹ rí gbogbo ojú àwọn aṣebi ẹ rí gbogbo ojú àwọn kẹ́ẹ̀kan pẹ́lẹ̀ kó náà wá sí. bàrà Sàámú kí n tèmi pẹ̀lú babaláwo. o tí mo rò nìyẹn pé kẹ́ ẹ lè ṣẹ́gun ẹ̀ tán because arábìnrin tó rẹ̀ bá balẹ̀ tán lè padà lọ bẹ̀ o. Ọlọ́run ti gba gbogbo ògo níwọ̀nba ìgbà tí wọ́n bá ti gba àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta ogun ti ṣẹ́ pátápátá. Sammu Alajo. Sammu Alajo. Sammu Alajo. Sammu Alajo. oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sammu Alajo. oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sammu Alajo. Sammu Alajo. máa gbó owó mi. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó owó mi bó pẹ́. má gara wájú tibí fún wọn lówó.